ẹ kú dédé àkókò yìí gbogbo ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá pàtàkì ẹ̀yin ọmọ Yorùbá tó ṣẹlẹ̀ ń jọ mo wá àṣà tí mo ń kọ́ wa bọ̀ yẹn àṣà ìrànlẹ́ni lọ́wọ́ nílẹ̀ Yorùbá mo fẹ́ kí ẹnu ẹ̀ bodò kó lọ mú mi eléyìí tí mo wá fẹ́ kọ́ wa ní èṣùṣù tàbí àjọ àwọn Yorùbá wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ sọ́nà nítorí ọjọ́ ebi wọ́n á ti dá àjọ ìmí ilé máa dá kọ́bọ̀ mẹ́ta ìmí ilé máa dá kọ́bọ̀ méjì ìmí ilé dá kọ́bọ̀ kan ìmí ilé dá kọ́bọ̀ márùn ó ti ní bí wọ́n ṣe máa kó láàrin ara wọn wọ́n ti ní àdéhùn láàrin ara wọn ó máa ń tiẹ̀ sábà wọ́pọ̀ láàrin àwọn obìnrin wọ́n máa fi àjọ yẹn bo ara wọn láṣìírí bóyá ẹni tó fẹ́ kọ́lé bóyá ẹni tó fẹ́ lọ ra oko tàbí lọ ra ilẹ̀ tí ò lówó lọ́wọ́ tí ò sì síbi tó ti fẹ́ yáwó dandan ni kó àjọ jọ kí irú ẹni bẹ́ẹ̀ kó fi ara sí àjọ yẹn kó dẹ̀ máa ṣe déédéé ń bẹ̀ àwọn náà mọ bọ́n ṣe máa ń kó láàrin ara wọn ẹ mọ̀ pé ní ayé àtijọ́ wọn ò mọ̀wé nǹkan tó máa ń ṣe ni pé wọ́n á mú ẹfun tàbí èédú wọ́n á máa fi sàmì sí wọ́n á máa fi kọ́ àti dákan lẹ́nu àdákan lọ́la wọ́n á sà máa fi sàmì tí kinní yẹn ò fi ní dàrú ṣùgbọ́n tá a bá wá lẹ́ni tó lóun fẹ́ dàrú wọ́n á wá kó owó sómi wọ́n á fi gẹ́gùn fún ẹni yẹn pé kó gbé mu tó bá ti gbé mu ajé àṣẹ ẹni yẹn báṣabàṣa kò ní í fajé jẹun ìgbàgbọ́ Yorùbá nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ gbogbo nǹkan á lọ déédéé fún un ṣùgbọ́n wọ́n máa fajé yẹn wọ́n máa rí pé wọ́n fi ajé búra wọ́n á da owó sínú omi wọ́n á fi búra torí ẹ mọ̀ pé irun mú lówó ó ṣòro fàtú kẹ́nìkan wá dájọ́ kẹ́nìkan wá fẹ́ fẹ̀rù gbàbùkù nítorí ìdí èyí àwọn Yorùbá mọ̀ máa ń ranra wọn lọ́wọ́ púpọ̀ o mo mẹ́nu dúró ná ẹ wá gbọ́ o gbogbo bí tẹ́ bá ti rí fídíò Culture by Ade and Ade ẹ share ẹ comment ẹ like paríparí ẹ follow mi Elédùwà á gbé iṣẹ́ tiyín náà já gbangba ó